ẹni ọdún bá láyé ó yẹ kó sọ pé ẹni tó bá rígbà tó tún ṣàmọ́dún ó yẹ kó jókòó ní bàbá ọ̀run kó dúpẹ́ lọ́wọ́ orí tó dáa sí gangan. Engr Oluwasegun mathew Jésùwumi ni mo wá bá dúpẹ́ okú ọjọ́ òbí happy birthday àṣèyísẹ̀mí. Bàbá Gbọ́láhàn, bàbá Gbémidọ́lá, bàbá Gbọ́ládé, olówó orí ọkọ̀ fún mi láyọ̀ gangan ni mò ń kí. Aláàánú mẹ̀kúnnù, ẹni ayé ń fẹ́, ẹni ayé ń yẹ. Ó ti ṣèyí, ó tún ṣèmí tọmọtọmọ nínú owó, nínú ọrọ̀, nínú àlàáfíà. Aláṣẹ àtolùdarí iléeṣẹ́ SEGMAX náà ní nílọrin Àfọ̀njá àti káàkiri àgbáyé. Aláàánú mẹ̀kúnnù, ẹni ayé ń fẹ́, ẹni ayé ń yẹ, olójú àánú lágbárí bàbá Gbọ́ládé gangan ni mò ń ròyìn. Bó bá ń gbóhùn láwòkó Dr. Olúwafúnmiláyọ̀ Táíwò pẹ̀lú ọkọ rẹ̀ Pastor Sain Táíwò ló ní wípé kí n mọ̀ kí ọ pé ọdún kan náà sì ni. Wọ́n ní bá a bá rẹ́ni tí ń porí rẹ níbi igbe rárá làrá ké wọlé gbà. Ọ̀rọ̀ ọ̀fọ̀ ò ní tán lọ́rọ̀ àparò láéláé, ojoojúmọ́ láriwo ẹkún ó sì máa sọ nílé wọn. Gbogbo ẹni bá robi sí ọ orí ara wọn ni wọ́n sì padà wá fi bébí náà níyẹ̀wò. Bíbẹ ló mọ bẹ ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò. O ò ní tí, o ò ní kú, o ò ní sá, o ò ní ṣòfò láéláé. Bàbá Gbọ́láhàn, o ò ní ṣòfò lórí ọmọ. Iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí ń ré sí, iwájú ló mọ lọ, o ò ní ṣàgbákò. Olúwaṣẹ́gun, mo fẹ́ yálé bàbá rẹ tó bí ọlọ́mọ, ìwọ lọmọ ìjàrá ìsìn. Àìnílé bàbá kásì tún mọ́ ní tìyá, ó yá jẹ́ nkọ́kọ́ délé bàbá rẹ tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ òlú ẹ̀kan, àjòjì èèwọ̀, àjòjì débẹ̀ ó ṣègbé. Ọgbọ́n lòrò pọ́n la fi jìjà ru, ìmọ̀ lòrò mọ̀ lámójú là fi jìjà ọ̀sán. Ọmọ mo dúró ọwọ́ mi ò tó sin, mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sin. Mo dọ̀bálẹ̀ yẹ́rẹ́kẹ́ ni síwọ́ sí mi lójú, mo dọ̀bálẹ̀ yẹ́rẹ́kẹ́ ni síwọ́ sí mi lẹ́nu. Ọmọ àfàìfàtán ló kún mọ̀dẹ̀, ọmọ mo gbé sí dọ́jà wọn ò tà, ọmọ mo gbé sí dọ́jà wọn ò rí sọdowó. Mo sunkún padà wálé, mo pàdé àwọn àgbà kan tí ń bẹ lóde ìsìn. Wọ́n bi mí pé kí ló dé, mo ní mo gbé sí dọ́jà wọn ò tà, mo ní mo gbé sí dọ́jà wọn ò rí sọdowó. Wọ́n bá ń bi mí léèrè wípé báwo ni mo ṣe ń polówó ìsìn, mo ní ẹ wá bá mi rà sí mi. Àwọn àgbà bú sẹ́yìn kéékèé, wọ́n ní kí n padà lọ́jà kí n máa wí pé ẹ wá bá mi rà kúnlẹ̀ ká. Mo padà wéréwéré bẹ́ẹ̀ ni mo padà wàràwàrà, mo padà sọ́jà, mo bá wí pé ẹ wá bá mi rà kúnlẹ̀ ká. Mo bá sọ sí dowó, mo sọ sí dọ́là nílé bàbá rẹ tó bí ẹ lọ́mọ kúnlẹ̀ Olúṣẹ́gun. Ó wá dilé màmá rẹ tó bí ọlọ́mọ. Ọmọ Sarah, ọmọ Bọ́láńlé Àṣàbí, ọmọ Bógun Jókòó, ọmọ sọ́nibárẹ́ kó má ba ìkà rẹ̀. Ìkà ò dára, ìkà ò sunwọ̀n léèyàn. O ti ṣèyí ó sì tún ṣèmí sí tọmọtọmọ nínú owó, nínú ohun gbogbo, nínú àlàáfíà pípé ni. Bàbá Gbọ́láhàn kú oríire, happy birthday to you. Olúwaṣẹ́gun Jésùwumi máa gbọ́ mi. Iṣẹ́ bọ́ ní ṣògùn bá ti wáyé parí láàrí. Ọ̀yẹ̀yẹ̀ ò ní yẹ kádàrá láéláé. Olúwa ló sọ ọ́ dínú orí epo tí ń jó tìkanra. Olúwa sọ ọ́ dọmọ owú, àgbẹ̀ ti fọmọ òjọ́. Ó dábẹ́fẹ́lẹ́ tí ń gé wọn níbi títí ń soje, ó dàgbọ̀ ọ̀mọ̀nà tí ń pe múgùn níwèrè. Olúwaṣẹ́gun Jésùwumi máa gbọ́ mi. Family doctor yín Dr. Táíwò Olúwafúnmiláyọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ Pastor Samuel náà ní pé kí n bá wọn ṣèyí kí n sì bá wọn fi kí ìwọ ọmọ akọni. Ológo ọmọ ni ọ́ ò sì ní dológo àná lórúkọ Jésù olùgbàlà. A kì í ṣe é mọ̀ bí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì tó ń kí ológo ọmọ, ẹ máa wí fún wọn pé Olúwayọmí ni. Olúwayọmí àrólé Jésù lèmi jẹ́. Ìpàdé wa tún di láyọ̀ ó dìgbà.